ti dandan èyí wọ́n sàmọ̀ sí tiẹ̀ jẹ́mọ́ ọ̀dá mi lò dáadáa ẹ̀yin àfáà ẹ̀rọ ọ̀sẹ̀ bàbá kò sí problem mo ti gba sẹ́nu kò sí problem láyé àrọ́nà fi aṣẹ́mùsán wọ́n dáa zọmọ́ àríyá náà rẹ̀ wá bẹ̀rẹ̀ ẹ̀yin àfáà ẹ̀ wá sí dáadáa mọ́ èyí tẹ́yìn pàtàkì nísìn àfáà tó bá ní ó dùn mọ́ kò fẹ́ sí dáadáa nídìí kéwù ni ṣé mo lè sọ̀rọ̀ كان بنا رؤوفا الرحمن كان بنا رؤوفا wọ́n tẹ́ yóò bá lẹ́bẹ̀ sí mi dáadáa ní ẹ̀yùn bó dáadáa yóò dáa ẹ̀yùn bó dáadáa tó jẹ́ mo kí bàbá wa ẹ́míà mo kí bàbá Imam Agba mo kí náà lájá iléeṣẹ́ Adam mo ká gba ìjì gbogbo àfáà ni mo kí tí ò kéwú lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta àfáà náà sá kéwú bẹ̀ sí gbọ́dọ̀ pé wọ́n sàfá tó rẹ̀ ti bá nǹkan jẹ́ àkàn ló mọ kéwú jù àkàn ní ò mọ kéwú sáà mẹ́ẹ̀ta ló kọ́ àfáà dá kéwú ṣé mọ́ni kà sí náà àfáà dá sádà bí ni ẹ́ ṣé zùmùrà ni ẹ́ àfáà sì ni ẹ́ kẹsàn àfá wọn nínú ẹ̀ tí mo dákọ̀ ẹ̀sọ̀ àfá wọn tó wọ́n máa yé tán ọ ní síríọ̀sì tó fi kú ọkàn máa gbìjà lọ ni wọ́n sì pa ayé rẹ̀ nínú ayé ni èmi ti yàbàrà mo kọjú máyé mi tààrà afama yamshi mukiban ala waji ahda ama yamshi sawiyan ala sirati mustaqim ìsàlẹ̀ kò tó sẹ́ ń gbọ́ ṣe ń bàbá sàlẹ̀ kò tó kí lọ́rì mẹ́tẹ̀ẹ̀ta ṣe wọ́n yọ́ sàfà àbá gbọ́nú tàpíyàn mẹ́tẹ̀ẹ̀ta ọba àfà mi ìláyé ni ṣe bẹ́ẹ̀ kan lẹ́nìtẹ̀ náà fi lọ kéwú àwọn bàbá ta náà ní ẹni gbogbo ọmọ yìí kan ní ẹni tí wọ́n fi lọ kéwú àwọn tí wọ́n rìn àfà wọn ni wọ́n àbí kí lẹ́ wọ́n bá a sọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì kúnlẹ̀ wájú àfáàrí kan tó gòkè pé ẹ̀yin bàbá wa sáà lè sọ̀rọ̀ o àbí mi rádàrá tọ́ wa ń bá ká tọ́ wa ń ti ẹsẹ̀ bọ́ agbádá tọ́ fẹ́ ya wèrè ìwọ kẹ̀dẹ̀ níbi ìyàwó rẹ̀ bá gba búrẹ́dì dé ọ̀jẹun ọ̀rọ̀ nìyẹn tuhibuna Nabiyya Muhammadan ẹni bá yóò bá nábì òní àníjọ sòfò wa sallimu lalimada bàbá ààrẹ ọ̀rọ̀ kí ń ṣe mí ya man tuhibbuna Nabiyya Muhammadan ìsàlẹ̀ kòtò gbọ́ tí ń sọ ni a sallu alayhi ṣe lùkọ́ làákìm wasallimu lalimada ẹ̀yìn tẹ́jọ kó mẹ́rin mọ́ náà rẹ̀ fasalatukum wasalamukum nurun lakum ó ti tó bá náà lónìí fi amusikum wa biyawmikum lakum gada ó tó fi ẹka gbósùnà fẹ́yìn àwọn àfáà tí ń kọ́ ọmọ ní kéwú àwọn nǹkan tí ò gbọ́dọ̀ bàjẹ́ bàbá alẹ́ òsùrà ìran wa ò gbọ́dọ̀ bàjẹ́ bàbá sẹ́bínú bàbá kí n fọ́ ọkàn mo fẹ́ jà àlùbáríkà yín ni sẹ́bínú sẹ́ẹ̀rí pé wọ́n lajú láwà ní wọn kọ́lọ̀ ọ̀nà aṣọ wọn ni bó ṣe yẹ ká máa rí mùsùlùmí ni èwo ni wà lámújẹ̀mù jẹ́ wọ́n jà náà tó lè bí rí àgbàlagbà ló múra bá ìwà àfáà kẹ́gẹ́rẹ́ àgbọ́ ọwá ní zúdù ń dọ̀ọ́lá àmọ́ ìwọ tó ti ráyé ọlọ́rí sá rí iná kọ́ tó rí sá ẹni tí ò dá mú tó lò ráyé sá sáyè rẹ̀ tí ìdá tẹ́lẹ̀ ni bó lọ ń sá fún lọ kò lè sá kò rí ní anábì ní Allahumma inni a'udhu bika min al-fadihatayn al-faqadayn
Ànábì nìkan méjì tí yẹ̀yẹ́ ni Ọlọ́run mọ́jẹ sàgbákò rẹ̀ òsì àti kí n jẹ gbèsè. Ànábì kan òsì olóòsì. Ẹ máa kéwú pé Ànábì kò jẹun lọ́jọ́ mẹ́ta. Ẹ̀yin ò kàtàn pé ó ní ràkúnmí, ó ní ìbáka, ó ní kẹ́tẹ́kẹ́tẹ́, ó lẹ́sí sólòsì àmọ́ ní mẹ́rẹ̀ẹ̀rin jọ. Ọjọ́ tó sì wọ Mẹ̀dínà ehoro ń bẹ, orúkọ ń bẹ, kò gún ràkúnmí lógún, kò sí gùn mí, kò sí gùn jàpá, kó ní Muhammad ló kó gùn jàpá. Káwọ ẹni tí ó pàdé rẹ̀ ńjọ́ tó bá gun ìgbín bóyá jàpá ní òwà gùn ọ̀ Mẹ̀dínà. Bàbá ayé ṣe. Yorùbá níbi dáadáa. Yorùbá dáadáa. Ìbéèrè tí mo béèrè ẹ̀ dá mi lóhùn. Ó ti mọ̀ kí Mọ̀dínà ló ń lọ, àwọn èèyàn ńláńlá wà ń bẹ̀ kó lè bá àjọ lójúlójú ogun ràkúnmí. Ó lè fẹsẹ̀ rìn báàrí sí ògbọ́ tí ò sí tí ó ṣẹlẹ̀ àmì ìjẹ́ ìṣ àmọ́ kò fẹsẹ̀ rìn torí ọ̀ tó fẹ́ lọ pàdé ràkúnmí ní òjò lójú. Báwọn fà bá ń lò dé kò ní tó burú bí pé ẹ wù wọ́n dáadáa irú aṣọ wo ní ẹ wọ̀ kí n tó kú nílé wọ́n lè mọ́ fún mi lága amú ní kọfẹ́ kọ́ wọ́n bá fún mi lága ẹnìkè kí ló burú bẹ̀ ẹ fúrú gbìn kọ́ ẹ̀ àti orí èkìdé ẹ káàbọ̀ àfá ìmámù ilé ìyá mi nù ilé ìyá mi ló ti jẹ́ ìmámù gbogbo ọmọ ha lè mámù fún kò sí tó burú bẹ̀ ìmámù chief imam faj'al salataka nílẹ̀ Baba Salaty khalifa grand khalifa torí kí ni àtọ́rí la ibẹ́ sí ọbẹ̀ tẹ́yìn sí kalẹ̀ ńlẹ̀ yín ó tó yín jẹ kò díyàlẹ̀ ọ̀lẹ́ ló kù tí ò ní jẹ ń bẹ ọ̀lẹ́ ò lè rí jẹ ń bẹ àjẹkù yín ní ò máa jẹ wọ́n sì bọ́ ní nǹkan yẹ wọ́ lọ níní ṣebí nǹkan ní nǹkan lọ ń lò wọ́n máa lè ní ọ́ ni ọwá ní kìíní ìkéré ọ̀ ṣe dààmú kọ́ ní tiẹ̀ èèyàn máa bìnrin tí wọ́n jẹ nǹkan kù fún tẹ̀ ń kùn wọ́n lápẹ́ ìsọmọ ojú agba ni bẹ́ẹ̀ bá jọmọ ojú agba ẹ̀jọ̀ mú ti ń bẹ̀ ni ẹ̀yìn ti mú ti ẹ̀ mú ti sótán bẹ̀ ni ẹni tí ò bá rí mú ni kó lọ múra ọ̀lẹ́ nù ọ̀lẹ́ tó ṣe pé ismu ní bá kò sí rọ́sùmù fún. faj'al salataka kullaha li nabiyyina ẹ̀yin rẹ̀ jẹ́ ń sọ̀rọ̀ ṣé mo lè sọ̀rọ̀. ẹni bá yóò bá ẹni bí òní sọ̀fọ̀ lẹ́ẹ̀kan sí ummati wa khalilu huwa wa jannatun wa mursalun wa khalil wa qalbuna wa nuruna wa nabiyyuna man lam yusalli alayhi fa wa bakhilun man lam yusalli alayhi fa wa bakhilun salla Mustafa ya Safwat ar-Rahmani alhamdulillahi alladhi a'tani ayo maki enaro mami enaro mami ẹ kú oríire ẹ mami àtàyè bàlẹ̀ àrídání sọ́lá ní sórí ibú lẹ́nà mímú lẹ́ àìsàn
fagifir ìdùnnúbí sọmọ àsìlì ṣáàní Salla alayka Allah dr Dube ya Mustafa. oto mọ́jẹ̀ ń já sí omi ẹjọ́kó tàbí ní òsọ́mọ̀ àwọn ẹni ọlọ́run èyí tó ń wó sí òfò kí ni ń jẹ bẹ́ẹ̀ sí òsọ́mọ̀ olówó sí òsọ́mọ̀ olówó sí òsọ́mọ̀ alágbára ẹ gbàgbé ẹ̀ ń tẹ́lẹ̀ mi ò dánwò Nàìjíríà tó dájọ́ ọkú fún wọ́n rà mọ́tò fẹ́ lómi ni ẹ̀lú ọmọ wa ni kò sí ń pàmà mo ń bọ̀ ní ìsìn àtọ́lọ́pàá àti sọ́jà wọn ò tó kún dámọ́tò mi dúró Nàìjíríà kan náà sì dájọ́ wa gbé tí ẹ̀ náà já náà tí ó fi lè kókò ní nọ́mbà bóòlù ọwí jèrè Alhamdulillahi alladhi adani hada al-gulama. dámi dúró kí wọ́n pè ọ níbi tó ju ìyá rẹ lọ Salla alayka Allah Al-Khalifa Al-Barisi ya Mustafa. ya Mustafa ويهدي من يشاء إلى يمينه رجلي أو إلى شمالي صلى عليك الله يا بارزي الخيار الخيار يا مصطفى يا صفا بارزي ọ̀gá ẹbá ń kí bàbá ilẹ̀ kíra ṣe jẹmọ́ wa ọ̀rọ̀ mẹ́rin péré nípa ọ̀rọ̀ lè kéwú wáàsí ìran wa ò gbọ́dọ̀ bàjẹ́ ẹlẹ́ẹ̀kejì tí lè kéwú ń tún ṣe táà múra sí almujtama bí ò bá sí lè kéwú àwùjọ ó bàjẹ́ báà bá tí ọmọ wọn lọ lè kéwú wọn ó ti máa dángbówò irú wọn ni wọ́n máa rán ẹ̀gbọ́ ní squadron irú wọn ni wọ́n máa rán fi sápò ọlọ́run ló yọ àwa náà aṣàgbákùn àbọ̀dá burúkú kan tí wọ́n máa ní ká fi sìgá sápò tí wọ́n bá rán mọ́jẹ bàbá orí o ọlọ́run ló tètè yí wá tọ́nà tètè lé ẹ kúrò láyé fún wa irú wọn gbọ́dọ̀ pẹ́ kí ni ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo orú ọmọ wọn tí àbárí tá fi engage wọn wọn ò bà àwùjọ jẹ́ ìkéjọ́ tí ń jó nílẹ̀ lẹ́ẹ̀kan mọ́rí pẹ́lú ọdún kó ṣe léèké ní tí ń jó bí ìbá ṣe léèké wọ́n ti gbé sórí ọkọ̀ tí ń sẹ́ wọ́n wù ẹ́ àmọ́ ń jó sáà nẹ́bì lọ́rùn tí ò bá sínú búlù lórí búránì ni ẹ̀ẹ̀mọ́ tí ìbáyà ni dùnúnú ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí fi láì dùnú wọ́n ìyá nínú Ọlọ́run ni ibi ilẹ̀ ti tún ọpọlọ wọn ṣe àwọn ọmọ tí ẹ dájọ́ ojúbọ̀rọ̀ kan fi wálé kéwù yìí mí ti fẹ́ fọ̀yà rẹ lójú gbogbo abọ́ ìyàwó yìí ti tán nulẹ̀ wọ́n fi ń dákà gbóná ni gbogbo nǹkan àníkan níjẹta ó sì àníkan níjẹta ọ̀bùnmi ní iṣu 25 wọ́n ní máa jẹ́ngbà mo dé mi tí mo lọ ó sì kó 9 èyí wá tí wàá dùn mí ó wá padì ẹ̀yàwó mi adì àkùkọ tó gbé rẹ̀ ti tẹ̀ ó wá fi lé lórí ó wá dé wá yá yẹ wá ní àbíkà jùnú onírànlá sà sọ ya wèrè ló ya wèrè èyí tó wá ṣe ń kọ́ ibi ó parí sínú ẹ dákun bàbá ní kó máa lọ tó bá lọ ya níní lọ́la sáà dáràn ọlọ́nà sì mú wa láti tún ayé rẹ̀ tó sì kọ́ ayé tí ń bàjẹ́ ọ̀rùn rẹ̀ ló wà ń tẹ́ dé mara nà ilé kéwú ọmọ ìyá arò ni torí kárin ọmọ kéwú ojúbọ̀rọ̀ kí wọ́n fi wá ayọ̀gọ̀ náà fi tìyàn lọ òbí wọ́n tún wá ní ó burú díẹ̀ o lè ní jẹba ó ní lọ́wọ́ o àwọn tí ń bu láti dédàjì àpò nù a ní síbí mọ́ tí máa fẹ́ jẹ lálẹ́ wọn wá síbí ká ní wọ́n ti kó tán
dish tí n fi ń jẹun bó ṣe wọ́n tó ìkan sì fi ń dá kàgbóná mo wá ní ọmọ iye rẹ ni ó ní akaramakala bí tó parí sínú tá a bá wá tọ́jú irú yín pẹ̀lú ẹ̀gbin tẹ̀ ń jẹ bóni ìsìlámù ti lálùbáríkà bá a bá kọ́ ọmọ 40 ní kéwú tó bá dijọ́ wòlímọ̀ wọ́n dínkù sí 4 wọ́n yẹ ẹ̀yẹ̀díjọ́ tó fi pa á lẹ́kún yóò wá kù 3 àtààbọ̀ 3 ní fámílì tó lówó lórí àbọ̀lẹ̀ tí ò lówó tí wọ́n ná fún wa máa sunkún lójú agbo ìyá rẹ́sẹ̀ kú ni bàbá rẹ́sẹ̀ dárọ̀nà bí ọ̀kadà ní kẹ́lẹ̀ ní kó máa lọ lọ́fẹ̀ẹ́ àmọ́jọ́ tí a mú wá bí ọmọ ẹ̀yìn ajá ọmọ mi àṣẹ kí agbo fún ní kó tó gbádùn tó rárùn náà fi gbé wá tó bá wá díjọ́ tí ó sì wà níwọ̀n àti ilẹ̀ kan fẹ́ bẹ̀rẹ̀ sẹ́ńkà dúná orísà lọ́nà ẹjọ́ ẹ̀dá kan tó bí a ní ẹ̀rùn tútà hàn onífọ́wà náà ní á ẹni tá a kọ́ ọmọ rẹ̀ ń kí tí ò sí wà límọ̀ sí kò fọ́wà náà wá ó lù à ń jìbìtì ẹgbín ni wọ́n máa dáwò nímọ̀ dódọjọ́ ìyàwó tá ń pa àmà bẹ̀ láyé ẹsẹ̀ tẹ̀sí lójú ẹsẹ̀ ó lè ní lọ́dọ̀ ọ̀rọ̀ kéwú ni mo fẹ́ sọ kí n mọ́ lọ àbá o torí ilé kéwú la wà àrùn tí sì ń sí àánú tẹ̀bálà àfáà tí ò dálé kéwú lẹ̀ mọ́ ẹ̀gbin lójú wọn sá lọ ọlá apẹ́yìn ìjọ máa bìrán ẹ̀rí bí yẹ́ sí ni ẹ̀sì fẹ́ kìràn yóò ga sí lẹ́fí jòkótì bí wọ́n ṣe pọ̀ tó ẹ̀rọ bí ẹlòmí ìrìdò ni wọ́n kàn jù wọ́n lẹ̀ bí ẹran náà gbà mọ̀ jẹ ká fàǹgbá jíjẹ ẹ̀rí ẹ̀ wà máa ń kánà mí ní wọ́n sẹ́jú sí kàmáàlì yóò hìbò àrùn ọmọ mi wọ́n lálùbáríkà yakuna akhun mithlahu fil kamali láàrín táwọn mójútó náà ní almasjid masalasi ìran ni àwùjọ ni ọmọ ni masalasi ni ibi kéwùlà àti sàlùbáríkà wọn ẹ̀yin jẹ̀mọ́ ẹ̀mẹ́dàkùn bá bá ti tọ́jú àfáà àti tọ́jú wọn àtọ́jú àwùjọ because ọpọlọ rẹ̀ ò pé láti ṣe tó yẹ kó ṣe tẹ́bàálà ń gbowó ẹ̀yin àfáà tẹ́ kọ́ ma Dr. Aminullah Salaty tẹ́bàálà ń gbowó ṣàhádà bàbá ẹjẹ́lẹ̀ kí wà standard nígbàtí mo dé níbi tí mo lọ ẹ̀ mo rẹ̀sẹ̀ wá ná almost 10 million sínú àgbàlá mi mo wá tún sí mọ́ ní ẹ̀yin ọmọ ẹwà lọ pò bí wá nísìn mo fẹ́ fún ẹ ní gbèdéke ẹ̀yin sánáwì ẹ̀dúró lọ́tọ̀ èlé lówó tí mo fi iye báyìí kún afẹ́ ọmọ tó kalẹ̀ fẹ́ kéwù yàtọ̀ tọ́mọ wèrè tí wọ́n wá drop sọ́dọ̀ mi tó yọ tún mọ́ mi lọ lé kéwù sí èrè ó wù mí ké ni ẹ mọ́ sọ bí ìdíjọ́ bí èrè àtẹ́mà drop ọmọ wèrè sí tábà ti sàárà àfẹ́ scholarship àmọ́ pé wà kún ọ̀dà bí owó tí fi ń pa ìdún lọ́dọọdún ó tó mi ń kọ́lé torí ìfẹ́ kí wọ́n máa ọ̀rán títì kó mọ́ di wèrè díẹ̀díẹ̀ àwa mẹ́ntẹ́ni wọ́n bí àtà mẹ́ntẹ́ni màálù tó gbọ́n mú a ń fún mi léètì ilé wọn àwọn wà ní ẹ̀kún ọjà gbà tó yá mi ní kí wọ́n máa fi hàn gangan torí hàn gangan ti wá dìdàkudà kó lọ tẹ̀lé wọ́n sanitize ayé wọn وكان من أهل الكمال يحب أن يكون أخوه مثله في الكمال kódà àbá ẹdí tó sọ̀kan fún yín kẹ́lù màá pàmọ́ kí wúrú jù àlọ́ ṣèkú wúvé lọ́dún mọ̀ sógún ọdún àwọn fún mi lóòrù kọ̀ọ̀kan tó sì kàǹkà ìkan sì lè kìkì orípójú mi dídó jọ ó sì lọ pàjẹ́ nọ́bà fi ṣe ṣeré àwọn afáwọn èèyàn wọ́n fi yókù pamọ́ wọ́n ní ẹran mi ń kọ́ gbàtọ́jú wọ́n láti ṣe ṣeré láwọn èèyàn jẹ òun náà sì ló jẹ sáàwà pàlù mú tí ń ṣe ilé tí ó fi mú wánù ẹ̀yin àjò orúkọ ẹ̀lẹ́ mo fẹ́ lọ jòkó يكون أخوه bẹ́ẹ̀ sí ìsáàtì lẹ́nà
الكمال bẹ́ẹ̀ ni ẹ kú ọjọ́ mẹ́ta فرافق ذوي الخير العظيم تعد من ọ̀rọ̀ tí mo sọ pé wọn gbọ́dọ̀ dáyàn dúró nígbà tí ìgbọ́kọ̀ bá dọ̀ mi kọ́sọ̀m wa dáyàn dúró lọ́nà ṣé bẹ́ẹ̀ kọ́ wọ́n á ní kan lọ sọ fún kọ́sọ̀m pé ọ̀dọ̀ mi ní gbọ́kọ̀ ń bọ̀ ó túlẹ̀ lójú ẹsẹ̀ ni kó mọ́ túlẹ̀ tó bá ilé mú ọkọ̀ súlẹ̀ níjọ́ náà ni wọ́n àrẹ́sì ayé níjọ́ náà ni فرافق àwọn ló ṣẹlẹ̀ sí ذوي الخير العظيم تعد من ذوي الخير من أهل العلا والمعالي àṣàlátù ala Nabiyil Karim رافق lọ́yà àwọn alágúnjú ọmọ ọba الخير العظيم تعد من ọba mùsùlùmí tó kọ́ jẹ́lẹ́lẹ́ tó kọ́ kú àwọn Adébàdàn níbi tí wọ́n gbé ọba náà sí ṣẹ́gbọ́ Adébàdàn láàyè tí wọ́n gbé ọba náà sí ó níbi tí wọ́n máa sí wọ́n sí ọba àkọ́kọ́ mùsùlùmí lẹ́dẹ̀ ذوي الخير من tó jẹ́ ọba àfà أهل العلا والمعالي ìparí ọ̀rọ̀ ká tó máa joyè lọ ṣe àti wá ní sí pé kí sáré ààrẹ ọ̀rọ̀ ní ṣe mí gbogbo tí bá ń ṣe àwọn ẹni Ọlọ́run kì í débi tí wọ́n fi ń jí sí Ọlọ́run kò gbọ́dọ̀ débẹ̀ torí bọ́dọ̀ nǹkan ò fẹ́ kí sẹ́ ẹ̀wọ̀n ó dúró kò gbọ́dọ̀ jẹ́ ó dúró àbí tí ìbá sọ̀rọ̀ ló bẹ̀ lókù ìparí ọ̀rọ̀ kí n tọ́kẹ́ فرافق ذوي الخير ẹkú iṣẹ́ mo wá kí ni o wá sí kí mo wá ṣe mo sì wá wọ́nà àwọn èèyàn kí wọ́n tọ́jú àwọn àfáà àwọn àfáà ń gun tòkú bẹ̀rẹ̀ lágbájú ẹ̀ pásítọ̀ tí ń gun prado tuntun kí lẹ fẹ́ sọ bí ìbá ṣe pé orí yín ò fapo jẹ́ẹ̀tì wà ń bẹ̀ tí ń ṣiṣẹ́ kalẹ̀ tí ò rẹ́ni gùn èyí ni ẹ má relent ń tẹ́ gbé wọ̀ràn ń tẹ́ bá ní àfáàsà láti kọ́ yẹn kí ó rẹ́gẹ́dẹ́ gbogbo ẹ̀yin sún fítẹ̀ wà ń bí tẹ̀ nílé kéwú tó bá yá ọmọ kéwú yóò bá yín jà ìmọ̀lókù tẹ́ fi dàmọ́lẹ̀ tí ò bá sí ìmọ̀ ẹ̀jọ̀ máa pàdé ní front line ni ẹ̀ sì lè sọ ń pa àni tẹ́ kọ́ àti tán àti wámọ̀ lọ ẹ̀yin náà wámọ̀ lọ èyí tẹ́ fẹ́ láǹtó ẹ̀kan jà lífà tẹ́ nímọ̀ mo ká dá gbogbo kan dáadáa tẹ́ ń jẹ́ káàkiri ẹni tẹ́ fi sọ̀gá lórí sáwọn ẹni tó mi rí fín mi láàfikún gbogbo tó lọ mọ̀ ha wọ́n ti ké tán ní kéwú kó lè ló tó pé bẹ́ẹ̀ ni ń tọ́ mi ma já ajá náà sì mí lẹ̀ ń yà á lẹ̀ lẹ́sìpẹ́sì tí mo lọ déédéé tó kọ́ sọ́wọ́ mọ̀ sọ nǹkan mí ní ìsìn mọ̀gàmọ̀gà wọn gùn mí ní ìsìn ni torí mi ti yọjú wọlé mi tí ìṣẹ̀lẹ̀ tiẹ̀ àbí ń sá ń ké túbà sí ìlú ajá náà sì ni ẹjẹ́ lọ múra èyí tẹ́ fi kún yìí ló dáa èyí tẹ́ ń ṣe yìí ló dáa onímọ̀ mú kọ́ ọmọlé ọlọ́mọ ó dọmọlé ẹni kí ló bá tiẹ̀ gba bí síkìrì kọjá tó gbọ́ tẹ̀sùbà lọ́dọ̀ mi sọ pé bàbá rẹ̀ ò kéwú lọ́dọ̀ mi ọmọ tẹ́lu bàndírì tẹ̀lé ẹ̀rí ké gbélé ẹ lọ́wọ́ tó bá yẹ ní command respect mọ́ ó burúkú jù kọ́mọdé ń tẹ̀lé yẹn kó lọ rí tó dùn mọ́ níbòmí ìdọ̀dọ̀ èèyàn lọ ibi tí ó máa lọ ọkàn búbú ni kò ní dọ́dọ̀ rẹ mọ́ tó bá yá toró ti tọ́ ọ́ pin ìsà rẹ ti pin bí ìsẹ̀ ejò ọ̀ lálùbáríkà mọ́. mẹ́tẹ̀ẹ̀ta tí mo dákọ̀ ilà fẹ́ tún ṣe àfi ká gbọ́dọ̀ àfà lọ. ìgbẹ́ náà àwọn èèyàn wa minan nasi man kanat ibadatuhu wa nafaqatuhu wa jahduhu li nafsihi ẹ̀yin olówó tá a pè wọ́n bẹ̀ náà tó ṣe pé gbogbo wàhálà rẹ̀ ti ń ṣe owó tó ní ìbádà rẹ̀ ààrẹ nìkan ló ní fún ẹ tó bá ní nǹkan fún rẹ̀ nìkan kò lè sórí rẹ̀ yẹ́yẹ́ ẹ̀yin tá a pè owó tẹ́ ná fún àpètò torí tá a fẹ́ rà tá a fẹ́ sọ dílé ké almost 20 million ni tán kan sì ra tí wọ́n sọ́dọ̀ tẹ́lì tán kan ra tí wọ́n sọ dílé ẹjọ́ sọ di club wọ́n clubbing àkàrà tí wọ́n sọ di ilé aṣẹ́wó ni kí ló dé tó ṣe ń gbogbo ẹ̀rà tí ẹ̀ torí tọ́lọ́ ni wọ́n ń sunkún ẹ̀wọ̀n tọ́lọ́ ń kẹ́ tí ò mọ iye ọlọ́run
àwọn èèyàn gbá bọ́ọ̀lù wọn jẹ gọ́ọ̀mẹ́ntì sì fún ẹ ní 20 million n tí mo ń bá jọba fà lọ́wọ́ ní ìsinsìnyí mo lè sọ ẹ̀ sì padà gbọ́ pé mi àtàwọn ìjọba ń jà àwọn kan ní kò ṣeé ṣe mo ní ṣe bẹ́ẹ̀ kan ní kú ọ̀nbẹ sáà náà ò ní kú òní àwa níjọba àwa níjọba àwa níjọba àwa la lè sọ fọ́lọ́run pé ìwọ lọ mọ yí nǹkan padà mọ́ bá yí ẹ padà tí wọ́n sì mọ yí padà gbogbo èèyàn àfáà tẹ súnmọ́ ìjọba tí pé àkúrá ìsìlẹ̀ ń béèrè tá a sì lò pé ń sojú wa dáadáa tẹ́ ẹ̀ represent wa dáadáa á dá ipò mọ́ náà ó yẹ kẹ́ béèrè nǹkan tí ń bá fà ó ní iye tí wọ́n fún EFCC ó ní iye tí wọ́n fún àti àrẹ́sì àwọn ọmọgbó ṣé bẹ́ẹ̀ kọ́ àwọn afáàyàn lówó obìnrin tó bọ́kọ rẹ̀ jà kó tó lọ ọjà tó wá gbọ́ wáàsí tó wá kúnlẹ̀ pé foríjì mi kí wọ́n fún àfáà tó ṣe wáàsí fún crime criminals àwọn ọ̀daràn àwọn crime offences ọlọ́pàá ò kápá rẹ̀ mọ́ army ò kápá rẹ̀ tí army bá ń nàbọn nísìn alẹ́rán ọmọ tí wọ́n ní oògùn pé yìí kò ní dáhùn wọ́n ń gbà mọ́ lọ custom wọ́n lu ọlọ́pàá tí ń họ àfókànsí wáàsí lásán yóò sì dàbọ́nlẹ̀ kò sí ní mú gbó mọ́ lọ́mọ tó ti pé ẹ̀wọ̀n wọn ò pààrọ̀ aṣọ rẹ̀ rí anímọ̀ tó ń bọ̀ lọ́la yóò wá gbọ́ wáàsí yóò wá di ọmọ gidi kí la fẹ́ fún àáfàá tó sí gbogbo àwọn ọmọ tí wọ́n wá yọ ọmọ gidi wọ̀nyí sọlọ́pàá lọ́jọ́ yọ ọmọ gidi ni ṣèbá àtọlọ́pàá jọ ń fagbó lẹ́sẹ̀ àgànná ni wọ́n jọ ń pàdé ilé ọtí ni ọlọ́pàá ò lè mú wọn bíkọ́ ní àwẹ̀ ìwọ náà rán sí mi àwẹ̀ ọjẹ́ máa lọ à pàdé ní jọ́ìntì lálẹ́ àwọn àáfàá wa ààrẹ sí orí ibú lọ rẹ́gẹ́dẹ́ ìyàwó tí ò gbọ́ tọkọ ọkọ tí ò fowó ọbẹ̀ ẹlẹ́ ńlé bó ní ẹ tó á sí láti máa compensate wa bàbá àbí ìgbà ni fún sẹ́tà ń ṣe tí ò bá fún wa ní owó tàbá tó wá lórí ìjòkó ìkalẹ̀ sọ ìkalẹ̀ láàfáà tí ó ní kò ní dá ká máa gbó níbi irú ìjòkó yìí kí láti maintain tá a gbé lọ́wọ́ nínú Islam wọ́n lá ń gba donation síbẹ̀ kọ́ à ń fìyà joyè síbẹ̀ kọ́ à ń dọ́gbọ́n láti fi kówó jọ ṣùgbọ́n àríbi tá ń kó sí àwọn tó gbowó Saudi tẹ́ gbowó Qatar tẹ́ gbowó gbogbo ayé bó ní ẹ̀dá tiẹ̀ sí wọ́n sì ń ṣe wá sí pé nǹkan yahoo ṣé yahoo sínú àfàṣà gbogbo tó gbárù wí tẹ̀lé gé ṣọ́ọ̀bù káàkiri ìgboro tẹ́ tó kọ́lé fálẹ̀ ń bẹ̀ kí ní ó jẹ́ ìdájọ́ wọn tẹ́lẹ̀ kìyàmà wọ́n bẹ̀rẹ̀ wọ́n tó ṣe pé wàhálà tí wọ́n ń ṣe láàrín anfusihim wà láàrín ghayrihim ó lẹ́yìn mẹ́rọ lẹ bínú ọmọ inísìn ọmọ àfẹnú bí ní ẹ̀ wọn ò jí ẹ̀sùn àná kan bẹ tẹ́tẹ́ àkó wá nísìn mọ̀rú ọmọ wọn wọn wá ní jẹ́ ń sùn wọn àmọ́ ìlera wọn bí ọ̀fún bí cat and mouse wọn ni mo mọ̀ nǹkan mọ̀ dé àti gbọ́dọ̀ lé ọ lọ ọlọ́wọ́ bí akọ́ sí lé hospital bill ni wọ́n rùn mí ló wà bí wọ́n ti jù ẹ́ lẹ̀ èmi àlọ́ pa nǹkan jẹ́ a máa wúkọ́ wọ́n gbá bọ́ọ̀lù mọ́lé ńlé wọn fàáyà bàtí fi travel rédíò ní odidi ní mo tó kàn wọ́n balẹ̀ ńlé jẹ́ wọ́n ní bàbá ẹ mọ́ kí wọ́n á lọ bá tún lé rẹ̀ kàn ó ní ibi tẹ́ bá tí mo tún kọ́ lọ́wọ́ bàtí ń lo bí tí wọ́n fẹ́ balẹ̀ ńlé jẹ́ mo tún wá sáré lọ kọ́ yàrá 8 fún wọn pé ẹ má sọ mi ló kọ ládùúgbò àmì àmọ́ jako bí ìrò nínú ìrò tó rí bí ọ̀bọ̀n wọ́n jako lọ wọn abẹ́ àgbàdo ẹkú àmúmọ́ra mo wá kí n kú sẹ́ni tó sí ọrí lè mi ń sọ torí mi náà ní ọlọ́dọ̀ wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ fún mi àmọ́ tẹ́mi lọ́rùn pé mò ń practice kéwù mi ó yájú ká máa rọ ọmọ kọ lọ bóyá bá ti rọ ọmọ kọ kò lẹ́yìn nù àwọn náà wọ́n padà sanjọ́ lọ́la àmín jàmáà wa òní ọjọ́ sísan ni a sì fẹ́ gbowó sílé tààrẹ náà
náà tó tóbi jẹ́ ẹni tí ń tìrìtì ọpọlọ ọmọ wa lọ ẹni tí ń tọ́jú ẹ̀mí àti làákà ẹ̀ ẹ sọ ẹni tó tún jùlọ ọmọ láyé n tí ò lè parun lẹ́ ń tọ́jú àwọn ọmọ wọ̀nyí àsínú ẹ̀sìn ya àsàwọn olówó bá tò ní tí ìbá ṣe pá sí olówó bá tò ẹnìkan kàn yọjú ni pé lónìí kí ló fẹ́ kọ́ kíláàsì mẹ́wàá kápẹ́ ní bí Abidjan bí Togo lẹ́wà lónìí àbí bí Burkina Faso bí Bobo bí Ouaga òní ni gbogbo tẹ́ fẹ́ parí yanyan ẹnìkan ní ó pé mo kọ́ kíláàsì 5 èmi kàn ẹnìkan péré ní òyìnjú ẹ̀ tó rẹ̀ àwọn ẹ̀kànnì wáyé mọ́yà ni wọ́n wà ní jẹ́nẹ́kẹ̀yìn akúṣẹ̀ burúkú tẹ́lẹ̀ wáyé mọ́yà ẹ̀ lọ ayé tí yẹ bá wà mọ́yà tó fi ráyè tọ́jú àfá ó ti rá àlìjẹ́nà látàyé àwọn òní ò wáyé mọ́yà o ṣùgbọ́n wá yọ tàwọn àfá alẹ̀ níbi ayé mọ́yà rẹ̀ tó wà mọ́yà rẹ̀ ìyọta àfá alẹ̀ ó ti ṣe tásíkíyà fún níbi ayé tó wà mọ́yà torí kí ni ó ti yọtọ̀ lọ́n kalẹ̀ ń bẹ̀ ìyókù ní bónọ́sì fún lọ́dọ̀ Ọlọ́run subhanaka Allahumma mẹ́fà púpọ̀ jẹrẹ khayra mu'allimin allamta bil qalami quruna liula tí wọ́n yẹn 2 mílíọ̀nù ó pọ̀ jàmọ́ mo kí yín ẹ kú iṣẹ́ mo wá kí bàbá yín tí wọn èèyàn yín jẹ ó yẹ kẹ́ mú ọjọ́ tí ò ní jẹ ọjọ́ mọ́lù tẹ́kùnrin Salaty dé tẹ́ bá ń ṣe mọ́lù lọ́dọọdún àfaramọ́ Salaty dé ẹ gbọ́dọ̀ máa ṣe torí pé wọn ò jẹ́ ṣe èèyàn jẹ àwọn tó bí ń sáré wá ìmọ̀ lọ láti ọ̀kẹ́ tó bá dọjọ́ wájú tàṣàwùfò fẹ́ dojúrú ìmọ̀ láàfi tó àwọn ajẹ́ kéwú bí wọ́n bá jẹ́ kéwú ní odò ayé ò bá gbẹ̀yìn lọ lil muslimina alayhi haqqan fi'li liwalidi raufir rahim zikiri ní sẹ́lẹ̀ yín nuti'u nabiyyana wa nuti'u rabbana ẹ má bínú àmọ́ ìmọ̀ ní irinṣẹ́ yín kápẹ́ ní zikiri kan lẹ gbájúmọ́ ni wọ́n ti fásọ yíyá kéwú yẹn ló jẹ́ command respect àti wé dìkùdìkù tó ọmọ yín kà kò tí ì tó ẹlẹ́rìn tí ò fẹ́ serious ẹbẹ̀rẹ̀ mi tí ìyá rẹ̀ ti gbé wá ẹ̀dá àdọ̀bálẹ̀ sọmọlẹ̀ pẹ̀lú kátà ẹ̀sí ẹ̀ nánàkúnà ẹni torí kí ni èyí tàn dá kọjá wọn láyé challenge tí ń bọ̀ tún kù èmi òfìfà kan túnra alẹ̀ rí always ready no retreat no surrender bọ́bá jí mi lójú oorun báyìí tó bá gbé wá ó yá náà nù kí ló jí ó rí bẹ́ẹ̀ Ọlọ́run fi mí sì kí ọ ìran wa ni gbogbo àyókù dáńtẹ̀lé wọn káàkiri bí kí èrò ìbátọ̀ travel lọ ìgbà tọ́bà lóṣù mẹ́fà ó dídí ẹ tọ́mọ̀ fi palẹ̀ mọ́ díẹ̀díẹ̀ ayé ti gbọ́n ní ìsìnkú sí dáadáa mọ́ agbára tí kìrí ń bẹ agbára kálùwà ń bẹ lé yín kò ṣe é wú kúò àmọ́ tí ò bá sí ìmọ̀ ni ẹ má jà tẹ̀ra wa wọ́n ti tẹ̀ ìmọ́lẹ̀ ìmọ̀lẹ̀ yín wá establish síbí pé bọ́ọ̀bá náà ni wá ṣe síkìrì ilé wa ọ̀sà wa kéwú tọ́ọ̀ bá tara tọ́ọ̀ bọ́ wúrìdì lọ wa ọ̀tàrà pọ̀ wá kéwú dọ́mọ ilé wa lójú ó dọ́nà tó pọ̀ bàbá àmọ́ bọ́ wúrìdì àwọn ẹni ti kéwú ìran wọn ti dẹrú yín bàbá wọn gbọ́dọ̀ mọ́ pọn ilé ẹnìkan sáko kú ilé wọn bí wọn nípa àwọn darí mùsù nabiyyana wa nuti'u rabbana bóòlù ìyá wọn ṣe rí tí ò ní kúnlẹ̀ tó wọ́n ti gbọ́ pé ìran Salaty ní kò fẹ́ dá ìmọ̀ pàyìn lẹ́kọ́ ọmọ ń kéwú ọmọ mi kí ń lé Salaty o yóò mọ̀ pọ̀ ogun wọlé ni ẹ tún ti mú ọlá mi ìwọlé Salaty lẹ́yìn ọlá zikiri Allah huwa rahmanu
كان بنا رؤوفا. òun ló fà tí àlùbáríkà fi pọ̀ sí ilé ọlá ń tó gbọ́dọ̀ wọ́bẹ̀ gbọ́dọ̀ pọ̀ ìmọ̀ gbọ́dọ̀ wọ́bẹ̀ ọlọ́rọ̀ náà sì gbọ́dọ̀ wọ́bẹ̀ ẹ gbàgbé ẹ̀ àwọn òṣẹ́só ṣùgbọ́n lọ́n sí ọ̀rọ̀ mo wá ọ̀rọ̀ lọ torí ẹ̀ tó fẹ́ rí àfáàfin àmọ́ pàdé ní front line ni èmi lẹ́ ń gbò táwọn kílẹ̀ ń wọ̀ táwọ̀ kílẹ̀ ní tàà ní mo ní ààfin tó ju àmọ́ yọba lọ. نطيع نبينا ونطيع ربا والرحمن. níbi tí mo fílẹ̀ náà ọgbà mi tí n pààkì ọkọ̀ sí 17 plus ni tí mo kàn kéré lásán tí nǹkan pàṣẹ bẹ́ẹ̀ 17 plus tí nǹkan pàṣẹ bẹ́ẹ̀ mo kàn concrete ẹ̀ lásán kọ́kọ́ mọ parade lórí ẹ̀ lásán ó bá lọ jù á lọ sí bá gbàdá tiẹ̀ ṣe tó nù. ó yẹ kí wọ́n máa rí ọlá lára kéwú ó nà yà fún àtẹ́ ìṣe dáadáa tẹ́ǹsẹ̀ wà lámújẹ̀mù tí wọ́n jẹ́ náà tó lè bí rí tẹ́ ìṣe dáadáa kí ló ní ká má kò sí branch aṣọ kí ló ní ká má lo tangaran kí ló ní ká má lo orúbà tàtàyé ń lò ẹ̀ kí ló ní ká wọ́n gẹ́sìnà sẹ́yìn wá ní kọ́ wọ́n náà ni bọ́ wà kísà tó lè wọ́n náà pẹ̀lú àkísà rẹ̀